mo ṣe bá dáníwáyé o ìbà o ìbà dáníwáyé o ìbà o ìbà kọ́dá yọ ọba ṣẹ̀dá ọ̀run ní ìbà lágbára ńlá dúró tì ní lọ́jọ́ ogun lè mo ṣe bá àwọn òbí tó bí mi lọ́mọ ìbà bàbá ìbà yèyé ìbà ọkùnrin ìbà obìnrin ìbà fọ́mọdé o ìbà àgbàlagbà wọn lẹ́ni tí ò bá jùbà níbà bọ́mọdé bá júbà àgbàlagbà àárò kó dalẹ̀ o bẹ́ẹ̀ kò ló bá júbà ilẹ̀ ó lànà mo ti ṣe bá lónìí kí n kò wọlé òkú ẹ̀dá kò lóyún mo ṣe bá jú nílọ ìbára wájú o ìbà wọn tí wọ́n tún bọ̀ lẹ́yìn òkó rí dákun kó jẹ́ kátàrà wájú àníkárà wájú náà mọ̀dèrò ẹ̀yìn torí gíga gíga là á bọ̀ ọjọ́ o mo wá ní nínú ilé bàbá mi gangan èmi mọ̀ lára ọ̀tá gọmọdé ọmọ abẹ́rẹ́ ìyá ọmọ amújẹmúta ní mi lè bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ amújàrò fi diṣu ọ̀lẹ wọn ní bàbá bólókò nílé kàdí wálé. àwọn kan lè lówó wọn lè mọ ọyàn but gẹ́gẹ́ bí ọmọ yé wa a dúró pé kò sí bàbá àṣàlẹ̀ kan lẹ́yìn tó ń tì wá bóyá from central ni àbí from east a dúró gẹ́gẹ́ bí ọmọ yé wa and want to prove to them that we can do it and with your support and your blessings sir I should believe pé 2019 yẹn ṣì wà ló kàn. bá a bólókò nílé ká di o ká tó fi jára ẹ̀ diṣu ọmọ aṣọlẹ̀ má ṣàfọwọ́ra ní mí èmi lọmọ bónílé ò bá tètè sùn bàbá pẹ́kùnlélẹ̀ rẹ̀ títí òun amúnilé lọ ọmọ aṣọlẹ̀ má ṣàfọwọ́ra ní mí ọmọ àjọjú tọba lọ́rẹ̀ èmi lọmọ àṣẹ̀ṣẹ̀ rú ewé àkó. àgbà lẹ́yìn ojú rere gbogbo àwọn ìpínlẹ̀ Ògùn ẹ̀bà pàdé ojú rere ọlọ́run náà pàdé lẹ́yìn ọ̀gá ojú rere èèyàn pàdé kéèyàn lọ yẹrẹ lọ́dọ̀ náà gbogbo aládùúrà gbogbo bí tẹ́ máa kọlẹ̀ kù sí láti èdè lọ láti ìgbóhùn mẹ́rẹ̀ẹ̀rin tó di ìpínlẹ̀ Ògùn mú Rẹ́mọ Ìjẹ̀bú Yewa àti Ẹ̀gbá ilẹ̀kùn ọlá máa ṣe fún wọn. Àdá fún yín lágbára Ọlọ́run ẹ ti dúró ti ọmọ kábíyèsí ọmọ àgbẹ̀tẹ̀ náà ṣe ìlórílẹ̀ lágbára Ọlọ́run gbogbo ìgbàgbé ọdẹ wa láyé kó má lọ́ta kábíyèsí náà lọ́ta Ọlọ́run ló bá àbórí ọ̀tá àbórí ọ̀tá yàn ọ̀pọ̀ tó ẹ máa borí ọ̀tá yàn ọ̀tá lé nídìílé ìyá mi nídìílé bàbá ní láàrin ìpínlẹ̀ láàrin àwọn olóṣèlú ni ẹ máa borí wọn ní ọ̀wá nílò ìdààmú. kábíyèsí ní gbogbo yẹ gbó ẹ̀tọ́ kábíyèsí ní ẹ̀dá àgbà. Èdìgbò ẹni ara kan ní jíjọ àwọn sàmbàsàmbà gbogbo ọmọ pọ̀ ti jẹ́ eégún.